wọ́n bá bú bàbá tí wọ́n bá ti ń bú Ìgbòho tó ń bú bàbá Akintoye wọ́n máa bú bàbá Tinubu. Mo sọ bẹ́ẹ̀, mi ò sọ pé mi ò sọ bẹ́ẹ̀, bọ́ẹ̀ tí ìrè mi kí n bú bàbá yẹn ṣá. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. Ẹ káàsán gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin, mo kọ́ ọmọdé, mo kágbàlagbà, mo kóyún inú, mo dẹ̀ kí àṣẹ ẹ̀dì. Èmi náà lẹ máa rí o, ẹ̀yin náà lèmi náà máa bá. Ẹ má wo gbogbo ọ̀rọ̀ táwọn kan ń gbé kiri o, wọ́n fa tẹ̀ńṣọ̀n ni, àmọ́ àní fún wọn. Àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ní ká má délẹ̀ lérí, a máa fi wọ́n ṣe àtẹ̀gùn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó bá ní ọmọ Yorùbá ò ní dá wà, àtẹ̀gùn la máa fi wọ́n ṣe. Gbogbo ẹnikẹ́ni tó bá ní inú òun dùn bí Haúsá àti Fúlàní àti Ìgbò bó ṣe ń fi ìyà jẹ àwọn ọmọ aládé, àtẹ̀gùn la máa fi wọ́n ṣe gbẹ̀yìn. Àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá rí àwọn fídíò mi kọ̀ọ̀kan tán gbé àtàwọn tán kọ́ọ̀tì, ẹ lọ wo original video. Mi ní sọ jù yẹn lọ, mi ní láti dárúkọ èèyàn kankan, mi ní láti dárúkọ èèyàn kankan. Àwa lọ àwa bọ̀, àbọ̀mọjẹ́, a lọ sílùú wa, a lọ sí Kútọ̀nù, a lọ àbọ̀. Oníkálùkù tí ń ṣiṣẹ́ ẹ nídìí láti máa búyàn lẹ́ máa bàyàn jẹ́. Oníkálùkù yín ẹ ṣiṣẹ́ ọwọ́ yín, kí ló ń ta yín lára náà? Kí lára ń ta yín fún lórí pa à ń sọ̀rọ̀ Yorùbá nation? Kí ló ń ta yín lára? Ẹ̀yin tẹ́ bá jẹ́ election, ẹ ṣe election yín. Níjọ́ tá ẹ láyé ti dá mo ti lé mi ò ní disturb yín. Èmi ilẹ̀ ni àkọ́kọ́ tó kọ́kọ́ support bàbá wa Tinubu. Èmi ò sọ pé Tinubu ò ń ṣe bàbá wa. Dọ̀tún la mẹ́wàá ẹni kí bàbá wa ṣe president ní Yorùbá nation. Ẹ má bínú ẹ̀yin yan tó mọ̀ pé ní like statement yẹn. Àmọ́ Yorùbá ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ wọ́n ń dé àwọn démọ́sìn o, wọ́n máa ń mójútó ni. A ní kẹjẹ́ ká lọ lọ́tọ̀ọ̀tọ̀, ẹni kò sọ́nà fún wa. Gbogbo ẹ̀yin ìyá tí mo wá respect jù láyé yìí, ẹ̀yin ìyá mọ̀ pò, ẹ̀yin obìnrin àgbáyé, ẹ wá pàdé pọ̀, ẹ wá ń gbé orúkọ mi kiri. Àti fídíò tá ti ṣe láti last year àti tí a ṣe lọ́dún yìí, ẹ wá ń kọ̀ tiẹ̀, ẹ ń ṣe gbogbo ìtòwù yìí. Mi ì nídìí láti dárúkọ gbogbo ẹni tó bá bá wínú yín, ẹ lọ túnbẹ̀ ṣe. Àmọ́ wọ kẹ́nikẹ́ni tó bá kọ́ ti fídíò mi tó jẹ́ káwọn ayé mọ ìbẹ̀rẹ̀ wọn mà ní mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀, ìparí ẹ̀ gan wọn ní mọ̀ sí dáadáa, nítorí pé ẹ̀ ń wá wàhálà ní mi then ready láti dárúkọ anybody. Yorùbá nation yẹn ibẹ̀ là wá ń lọ, nítorí pé ẹ ti bà ayé àwọn ọmọ wa jẹ́, ẹ ti sọ gbogbo àwọn ọmọ wa dolóṣó, ẹ ti sọ gbogbo àwọn ọkùnrin wa dológun owó. Obìnrin kan ò lè rí títì ń sìn, ẹ ti bà ayé, ẹ ti gba ìràwọ̀ ẹ̀. Tẹ́ ẹ bá rọ́mọ 20 to 35 years sísìn, ẹ ti gbàràwọ̀ ẹ̀. Tó bá kó àwọn ọlọ́mọge even abilékọ ní Nàìjíríà lénìí, tó bá kó 10, tó bá kó tó gbé lọ sí àwọn tó jẹ́ àwọn bàbá wa, àwọn àgbà, tó bá ní kán yí àwọn ọmọ yẹn wò, wọ́n á rí pé 7 nínú wọn náà ti lò. Bẹ́ẹ̀ ni, ẹ lọ wádìí. Ẹ̀yin ọkùnrin, mo ní advice fún yín àtàwọn ọmọ tèmi náà. Advice tí mo ní fún yín ni pé ẹnikẹ́ni tẹ́ bá fẹ́ nísìn, ẹ kọ́kọ́ lọ béèrè fún ǹjẹ́ wọn ti báyé ọmọ yìí jẹ́, nítorí pé ọkùnrin obìnrin tó bá ti lò, ìwọ bàbá mi, brother mi tó bá fẹ́ wọn, bó ṣe ń bá wọn sùn yẹn, òun ni orí ayé ẹ̀ ń lọ. Bó ṣe ń gorí obìnrin yẹn, gbogbo nǹkan tó bá yẹ kó tọ́ sí ẹ nígbésí ayé ẹ, ó ń lọ sọ́dọ̀ ọkùnrin tó ti fi ọmọ náà ṣòwò ni. Àwọn ọmọ tó fi ṣòwò gan wọn mọ̀ pọ́n fáwọn ṣòwò, wọ́n sì ń rí aláti 100-200,000. Ilé ayé náà láti rí o, mo rí káàkiri lórí show sister mi tí àwọn obìnrin kan sọ wípé táwọn ò bá ti tún sànmù làwọn ṣe ń sìn, wọn ń ṣaṣẹ́wó wípé 2 ló kàn wò àwọn ọkùnrin 2 kó bá wọn sùn lẹ́ẹ̀kan náà. Ṣáwọn yẹn máa marry? Ọkọ mi gbé mi lọ, boyfriend mi gbé mi lọ, ó gbé mi lọ ṣiṣẹ́ kan, adébẹ̀ ó di pọ́kùnrin 2 ń bá obìnrin 2
òun enjoy yẹ̀gùn ẹjọ́ èèyàn kan mà ló máa fẹ́ sílẹ̀ bọ̀ wọ́n ti wá gbàgbé pé àwọn kan ń gbọ́ voice wọn mi ò against ẹni tó ń ṣe show èmi kàn mú opinion tèmi wá ni o opinion tèmi dẹ̀ yàtọ̀ sí opinion ẹni tó ń ṣe show ẹ wò ó káàkiri níbo là ń bálé ayé lọ ibo ni a fẹ́ hẹ̀ndínlé ayé sí kí ni nǹkan pàtó tó yẹ ká ṣe tá a bá fẹ́ fẹ́yàwó gbogbo ohun tí a ṣe tẹ́lẹ̀ a ní kẹjẹ́ ká lọ sílẹ̀ Yorùbá wa kí ló ń tẹ̀yìn olóṣèlú lára ẹ tún gbé kiri ẹni mo ní tí wọ́n bá bú bàbá tí wọ́n bá ti ń bú Ìgbòho tó ń bú bàbá Akintoye wọ́n máa bú bàbá Tinubu mo sọ bẹ́ẹ̀ mi ò sọ pé mi ò sọ bẹ́ẹ̀ bọ́ ẹ̀ tí ìrè mi kì í bú bàbá yẹn ṣá àwọn tó ń bú bàbá but èmi ò bú bàbá yẹn torí mo ní aṣọ àgbà lórí kọ anybody lè bú bàbá gbogbo ẹni tó bá jẹ́ alágbára láyé yìí tó bá ti expect pé wọn ò ní bú òun irọ́ ló ń pa bàbá gan mọ̀ pé wọ́n máa bú òun bàbá 86 years wọ́n ń bú Aláàfin Ọ̀yọ́ wọ́n ń bú Àwùjalẹ̀ wọ́n ń bú Aláké wọ́n ń bú Ọ̀rọ̀gúnléèlà wọ́n ń bú gbogbo olówó Trump l'Amẹ́ríkà bí wọ́n ń bú kódà èyí tó wà ń bẹ̀ Biden sì wọ́n ń bú tí àwọn pátì kan ò bá ti fẹ́ nǹkan tó ṣe wọ́n máa bú kí ló dé ẹ ṣe election ti yín lọ́tọ̀ ẹ̀yin ẹ máa jà fún campaign ẹ jẹ́ káwa jà fún ibi táwa fẹ́ gbogbo àwọn ẹbí mi náà pè mí wọ́n ní kíní kan ya èmi ti sign ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ ẹ má wọrí nípa tèmi ẹ fi mí lẹ̀ pẹ̀lú àwọn ọmọ àtìyàwó mi ẹnìkan tí mo ní láyé mi náà nìyẹn ọmọ ìyàwó mi àtàntí mi èmi ò lẹ́lòmíì mọ́ èmi ti sign gbogbo àwọn àbúrò mi náà gbé ẹnu wọn gbádégún èmi ò rán wọn ṣẹ́ ọ̀nà tó ní kálukú ìyà ò jẹ mí náà mi nílé 40 bílíọ̀nù àmọ́ ọkàn mi balẹ̀ afẹ́kẹ́kọ̀ọ́ ọmọ wa balẹ̀ bí ọkàn mi ṣe balẹ̀ nílùú Nàìjíríà mo mọ nǹkan tójú tèmi náà wì àwọn ò jìyà a struggle bó tẹ̀ jẹ́ pé àdúgbò tí mo gbé mo struggle mo mọ nǹkan tí mo wọ̀n kí tó kú lè èmi ò fi ń bò mo rá àwọn brọ́dà mi kan náà wọ́n lọ ń kọ́mẹ́ǹtì bọ̀bọ́ náà wà ní Ọládòsù ọmọ àdúgbò wa ń ṣítà ó sọ pé mi ń wá chief popularity orí ẹ ò pé Samson orí ẹ ò pé bọ̀ tí bá njọ́ tèmi àti ẹ bá mú tí bá mú ẹ wàá mọ̀ pé orí ẹ ò pé ìwọ aṣálẹ̀ jẹ ṣé mi wà nù elébi ni ṣé mo wà nù elébi ni Samson Ọládòsù ṣé mo wà nù elébi ni nígbà tá a wà ń lé ọmọ bí ṣe jẹ́ náà èmi ni mo wá èmi ti popular already kò di gbà tí n bá wá sórí Facebook mi ì lówó kankan tí mo fẹ́ gbàjú pé kílẹ̀ Yorùbá dà jọ ní gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ̀rọ̀ yìí tẹ́ ń campaign yìí èwo nínú yín ló tẹ̀ ní Mercedes-Benz 2019 èwo nínú yín ló ti dá ilé tó ń dákọ́ sílẹ̀ lórí kíní tẹ̀ ń ṣe yìí what idiot ọmọ àdúgbò mi tó sọ tó lè mi grow up pẹ̀lú òun jọ tó lọ mọ́tò mélòó náà ti gbé fún ẹ nígbà tó ti ń tẹ̀lé wọn káàkiri èló ló ti gbà ilé wo náà ti fún ẹ alaka arago 4 years náà ló ń fún yín wọ́n máa wá lọ́dún mẹ́rin wọ́n á fáwọn ìyá wa ń búrẹ́dì wọ́n á fún wọn ní ráìsì wọ́n á fún wọn lẹ́wà ẹ wo ibi tó kówó Nàìjíríà sí mo sọ̀rọ̀ ń jọ sí Dino Melaye ó ń flaunt 200 wristwatch ní owó Olúwa 200 wristwatch ló ń flaunt tó yẹ pé ó kéré jù kọ̀ọ̀kan nù ẹ̀ wọ́n ní over $70,000 ní ẹ̀dẹ̀ jókòó ẹ̀dẹ̀ bìlípa máa káwó gbéra ẹ̀ lè rí nǹkan kan ṣe fẹ́mi o ẹni nǹkan máa dárí sapá apá máa pa ni tí yóò bá dárí dìrókò máa anybody tó bá dáwọ́ lé mi kàn máa kúkú sàárà ni àwọn ò ní ṣèkà fún yín bẹ́ẹ̀ ṣe ń bà wá jẹ́ Ọlọ́run ṣoore fún wa sí ni bẹ́ẹ̀ ṣe ń bà wá jẹ́ ààrẹ náà sọ ọmọ ológo 50G 200G gan orúkọ mi ló wà ń gbòòrò nítorí pé wọ́n tún rí mi tí mo tún lọ bá Sunday lórí wọ́n fẹ́ yí sí báyìí o nítorí mo lọ bá Ìgbòho bàbá anybody I will repeat it ìdí tí mo dẹ̀ fi ní Ìgbòho ó ju àwọn ọba lọ má sọ lè ní ẹ lọ tún gbọ́ ẹni tó bá ń jà fúnlẹ̀ Yorùbá ẹni tó bá ń jà fún àwọn ọmọ ẹ̀ ẹni tó bá dúró ọjọ́ orí kan náà fi ń tó ó ní mo ṣe pèdè yẹn mi ò ní láti dárúkọ ẹ bọ́ọ̀lọ́ máa da fún ẹ bóyá kọ́ọ̀tù kìíní ẹ ń wá mi níbọ̀ mi ní táìmù fún yín ẹ̀rí I don't want to mention names I don't gbogbo ẹ̀yin amẹ́dẹ̀ta ìmọ̀ra yín ẹ lọ kóra yín sí kẹ́ pọ̀ sí
àwọn ọmọ tó máa fún yín tó á fún yín tán èmi ò ní láti dárúkọ bọ̀ ẹni tó bá ń jà kílẹ̀ Yorùbá tó gba àwọn àbúrò ẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ àwọn bàbá ẹ̀ àwọn àǹtí ẹ̀ àwọn sísítà ẹ̀ ojúlùmọ̀ ẹni tó mọ̀ ẹni tí ò mọ̀ tó gbà wọ́n pé ẹni eléyìí tó gẹ́sẹ̀ ẹni pa wá mọ́ àwọn náà ń pè ní bàbá kì í ṣe pé kakọ̀ gbádé sórí kì í ṣe pé kakọ̀ jó lórí láàfin ṣe bẹ́ẹ̀ gbọ́n nǹkan tó lúwo náà sọ onítọ̀hún bá gbé fún bàbá Tinubu ó máa di Yorùbá nation ibi tẹ́ ń padà bọ̀ nìyẹn gbẹ̀yìn orí ṣẹ̀ṣẹ̀ ń ta yín ni mi ò ní time I'm a very busy man mi ò ní time púpọ̀ láti wá máa bá yín rojọ́ gbogbo yín tẹ̀ ń bọ̀ ta ẹ kàn ń gbé mi kiri ni ẹ̀ ń fún mi star ọmọ ológo 200G ológo ni ẹ mọ̀ pé tẹ́lẹ̀ mo kọ́kọ́ nígbà tí 5G jáde mo lo ológo 5G 50G mo ti jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tẹ́ lè ṣe fẹ́ mi o ṣẹ́rí nas much tí mi bá ti gbàdúrà búburú fún yín tí oníkálukú wa ń jà fún rẹ̀ ṣe ní sùúrù ẹ jà sáyé tiyín náà èmi lèmi fẹ́ Yorùbá nation kí ló wá ń ta yín lára why dẹ́ ń takù mi kiri tí gbogbo yín lé ẹ lọ ń kọ́ ti fídíò 2 years 1 year ẹ ń kọ́ tiẹ̀ aṣọ tí ẹ kọ́ ti fídíò ẹ̀yẹn mo rántí ẹ ń kọ́ tiẹ̀ èmi ò ní ráyè láti bá yín rojọ́ torí mo ní bọ̀wọ̀ fún obìnrin bá àwọn obìnrin tí mo ní bọ̀wọ̀ fún wọn gangan náà wá ń bá mi pò báyìí o mi ti ẹ̀ ráwá ráwọn ọkùnrin kan tó jẹ́ solid ọkùnrin ọkùnrin kan tí mo rí tó tí mo lè pé òun ya wèrè lọ́ọ̀yà thrift store yẹn ìyẹn ò mọbi tó ń lọ gbogbo wọn ló ti bú kò sẹ́ni tí ò tí ì bú ó ti bó lówó ó ti bú tálíkà ó ti bú mẹ̀kúnnù ìyẹn ò sí Yorùbá nation kò dẹ̀ sí lórí politics kò sí kankan kò sí lórí olóṣèlú ẹ lórí yín ẹ jẹ́ kó rí yín pé ẹlòmíì ò ní 5-10,000 lákàntì nínú ilé àfihàn wọn tọmọ iléèwé bá ṣiṣẹ́ l'Amẹ́ríkà ẹ̀kẹ́ ìlú tó bá ti kúrò ní school wọ́n máa ríṣẹ́ lójú ẹsẹ̀ kí ló dé ẹ̀wọ̀wọ̀ wa 2007 owó 2007 wọ́n ṣẹ̀ṣẹ̀ tún rí sí ibi tó kówó sí ẹ̀wọ̀ bọ́n yẹn fọ́n dọ́là wa dọ́là síta ẹ̀wọ̀ bọ́n yẹn fọ́n náírà ẹ̀wọ̀ bí náírà ṣe wọgbó gbogbo ẹ̀ ti wá lulẹ̀ àwa awétọ́ ẹni amórí wa èmi ò bínú ẹnì kankan o ẹ tó wá ń bínú èmi lèmi ò mọ̀ bàbá yín ni mo jẹ́ Aare Almaroof rí ni ọmọ ọba ọmọládé ládé aláàfin ò ládé adé. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro